mẹ́ta lè jẹ igbó báwo ló ṣe di méjì nínú ẹja mẹ́ta kí ẹ dìde sókè ẹ dùnà kí lè rò pé wà nù ẹ. ní tí ẹ wá rántí street tẹ dárúkọ pé fìyìn fólúwa nọ́mbà 20 kílẹ̀. Sálámọ̀ ẹ kàn ń pè àfà ẹ ń pè àfà ẹ lè sálámọ̀ kí ni mo ṣe kí ni mo ṣe yín ẹ sanwó nù ẹ fẹ́ jẹ́ ká ṣàdúrà fún yín kí lẹ wá fẹ́. owó ṣẹlẹ̀ kí mo fẹ́ láti fẹ́ ẹja ìlú àdúgbò ọ wá dárúkọ àdúgbò yẹn sẹ́jọ́ odò ẹja panla ní. ok panla jíjẹ sẹ́rí tẹ́ ẹ bá lọ báyìí tẹ́ ẹ tún lọ báyìí ẹ wà ń yà báyìí láìláìláìlá ẹ tún lọ báyìí ẹ wà á yà báyìí nọ́mbà 19 lẹ́rìí ṣé mo kọ́ mi sọ fún ipá àdúgbò ẹ̀ jí lẹ. ṣé nọ́mbà 19 lè sọ yẹn àbí bẹ́ẹ̀ ni tí n bá lọ báyìí. anábì parọ́ tọ̀yàn kò tó kú. ẹ má wò àwọn ọmọlẹ́yìn ẹ má jẹjà àbí. àmọ́ tabari ẹ kò sí wàhálà àwọn àlìjẹ náà. àmọ́ àjíṣẹ́ tí náà lọ ọ́fíìsì tá a máa fi gbé tọ̀dọ̀ tí ń wá ṣe gbọ́ tí n bá lọ báyìí. tẹ bá gbà báyìí. mo ti wà nínú àdúgbò yẹn sa bẹ́ẹ̀ ni ẹ fi fólúwa nọ́mbà mi ìrántí nọ́mbà yẹn náà mọ́ mi ìrántí nọ́mbà yẹn mọ́ sà kí n dúró ní street yẹn sà. inú ni mo wà kò tí ẹ mi mọ bí ibo tẹ̀ ṣe lè júwe mọ́ dẹ́mọ̀ mo ti wá bí ti pẹ́ mi mọ́ mi lè júwe mọ́. ẹ fẹ́ jí oúnjẹ ẹ fẹ́ fi ṣínú àbí kí lẹ fẹ́ fi ṣe. ebi ń pa yín ẹ gbààwẹ̀ àbí ẹ gbààwẹ̀. tó yẹ kí tún máa jáde nínú Ramadan nígbà tí mo bá wẹ̀ wá ń ta àtẹ̀jẹ̀ nílò àdúrà mo ṣe ń wò yín ẹ máa nílò àdúrà kí ni mo lè ṣe fún yín o kí ni mo lè ṣe o. kí n dárí jìn ẹ rò pé jẹ̀bi ikú kankan nínú mẹ́ta báwo ló ṣe kú méjì. ẹ má fẹ́ gbé ogun ẹ̀ tán. mo ti ṣèrè báyìí tó bẹ́ẹ̀ mi léjà mẹ́ta tí mo gbé mẹ́ta ẹgbẹ́ kan náà ẹ tún fẹ́ padà gbé méjì tó kù ẹ má wọrí tó bá ti dé máa fà yín lé ọlọ́pẹ́ kọ́ fi ń ṣe ẹja kẹta ṣé tí n bá gba orí mọ yín kíní ṣé ẹ bá ṣe kọmíṣá ṣé ẹ kí mo mí kọ́ bẹ́ẹ̀ ni pé òórùn ńlá mi lórí ẹ wá dé ẹ fẹ́ gbé ogun ẹ̀ kò sí wàhálà ẹ súnmọ́ bí ẹ.